olùgbàlà ó ṣé, tìrẹ ni ọpẹ́ àti ìyìn. Ọlọ́run àwọn ọlọ́run, ọba àwọn ọba, ó mà ṣé. A fi ọpẹ́ fún ọ. Ìyìn yẹ Olúwa wa. A gbé ọ ga, o ṣeun fún ìrìn àjò ayé wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ. Ní ọdún yìí, o mú wa bẹ̀rẹ̀ láyọ̀. O sì máa rìnrìn àjò náà, o jẹ́ kó ní wá lára. O jẹ́ ká rí ìbànújẹ́. O jẹ́ ká ṣàìsàn. Olúwa ó ṣeun. Àwọn ìyanu ńláńlá tó ṣe ní oṣù January, Olúwa a dúpẹ́. Èyí tó ṣe ní February, a gbé ọ ga. Èyí tó ṣe ní March, Olúwa ó ṣé. Èyí tó ṣe ní April, Olúwa ó ṣeun. Èyí tó ṣe ní May, Olúwa ó ṣeun. Èyí tó fẹ́ ṣe nínú oṣù June ní gangan, Ọlọ́run a gbé ọ ga. Arúgbó ọjọ́ ó ṣeun lọ́pọ̀lọpọ̀. O ò fi wá sílẹ̀, o ò kọ̀ wá. Ògo ni fún rẹ. Olúwa ṣeun o. Olúwa ṣeun o. A gbé ọ ga o bàbá. Orí pé ẹ ṣé. A gbé ọ ga o bàbá. Olúwa ó ṣeun. Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún January a dúpẹ́. February a dúpẹ́. March a dúpẹ́. April a dúpẹ́. May a dúpẹ́. Ìyanu ńláńlá tó fẹ́ ṣe ní oṣù June ní gan, Ọlọ́run a gbé ọ ga. Lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. Ìwọ lọ́pẹ́ yẹ o, ìwọ nìyẹ. Ìwọ lọ́pẹ́ yẹ o, Jésù ọba ògo. O ṣeun lọ́pọ̀lọpọ̀. Ògo ni fún orúkọ gbogbo ẹmọ Ọlọ́run tí ẹ ń wò mí, tí ẹ ń gbọ́ mi káàkiri àgbáyé. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á fi ẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run. Ọba àwọn ọba, arúgbó ọjọ́, Olúwa wa, ẹlẹ́dàá wa, olùrànlọ́wọ́ wa, olùdáǹdè wa, olùtọ́jú wa, olùbùkún wa, olùgbèjà wa. Òun ló yẹ ọpẹ́ tọ́ sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan. Ọlọ́run ṣeun fún wa lọ́pọ̀lọpọ̀. Oore tí bàbá ṣe ó jọ wá lójú. Mélòó ni ká sọ? Mélòó ni ká kà? Ó ṣeun o bàbá. A yìn ọ́ lógo. A gbé ọ ga o. Ẹlẹ́dàá gbogbo ṣé o. Jésù ó ṣeun. Àánú la rí gbà o. Ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Àwọn kan ti kú, àwọn kan ti lọ. Àwọn kan wà ní ọgbà ẹ̀wọ̀n. Àwọn kan wà ní ilé ìwòsàn. Ṣùgbọ́n wọ́n ní àánú rẹ láti dá wa sí. Ògo yẹ Olúwa wa. Ìyìn yẹ Ọlọ́run wa. Mèsáyà. Olúwa ó ṣé o. Àwa yìn ọ́ lógo. Ó ṣé o bàbá rere. Àwa yìn ọ́ lógo. Ó ṣé o bàbá. Mèsáyà. Bàbá wa ó ṣé o. Àwa yìn ọ́ lógo. Ó ṣé o bàbá rere. Àwa fògo fún ọ o. Ó ṣé o bàbá. Àmín. Ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó mọre, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó ní àròjinlẹ̀, tí a bá ti ní àròjinlẹ̀, a mọ̀ pé dá. Ó ṣeé ṣe kí àwọn tí à ń béèrè kó má ti tẹ̀ wá lọ́wọ́. Ó ṣeé ṣe kó ní àwọn nǹkan tó dàbí ẹ̀dùn ọkàn wa. Ṣùgbọ́n bí Ọlọ́run bá lè mú wa wà láyé títí di ọjọ́ òní, ìyẹn ní ìdánilójú pé Ọlọ́run sì ní ìrìn àjò tó mú wa rìn. Ó sì dá mi lójú pé ìrìn àjò náà yóò já sí ayọ̀, sí ògo, sí ọlá níkẹyìn ni. Torí náà lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣé. Àwọn èsì àdúrà tí mo rí láti January títí di May, Olúwa mo dúpẹ́. Àwọn èsì àdúrà tó tún yọjú bọ̀ nínú oṣù June yìí, Olúwa mo dúpẹ́. Àwọn olóore tó ti rán sí mi káàkiri àgbáyé, olóore láfíríkà, ní Asia, ní Europe, ní America. Ọlọ́run mo gbé ọ ga. Ọlọ́run mo yìn ọ́. Ògo ni forúkọ rẹ. Arúgbó ọjọ́ ó ṣeun. Ìwọ náà máa yìn. Ìwọ náà máa dúpẹ́. Fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run wa. Ẹni bá mọ̀ nílò àmọ̀ pé dà ní àròjinlẹ̀ ní àṣálẹ́ yìí. Wò ó, ṣé bó o nílé lórí? Ṣé bó o sì ń rí jẹ? Ṣé bó o sì ń rí mu? Ṣé bí wọn tí ọmọ ọgbà ẹ̀wọ̀n? Fọpẹ́ fún Ọlọ́run. Ohun tí ò tó yẹn ń bọ̀ wá ṣẹ́kù. Ọlọ́run là ń sìn. Ọba tí ò gbàgbé wa. Adáni má gbàgbé ẹni nì. Olúwa ó ṣeun. Ògo yẹ ọ́. Olùgbàlà ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó ṣeun lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́. Ìwọ náà máa kọrin àdídùn sí. Máa pè lórúkọ tó dára. Máa yìn, máa jó, máa wí pé Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́. Ọlọ́run mi mo wá dúpẹ́.
Ọlọ́run mi mo wá dúpẹ́ o, Ọlọ́run mi mo dúpẹ́ o, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Lórí aya, lórí ọmọ, lórí ayé mi o, ní gbogbo ọ̀nà bàbá ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa, torí àánú rẹ̀ dúró títí láéláé. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa, torí àánú rẹ̀ dúró títí láéláé. Mo fọpẹ́ ìyìn fún Ọlọ́run mi nítorí tó ṣeun, torí àánú rẹ̀ dúró láéláé. Ó ṣé o bàbá, ó ṣé o Jésù, ó ṣé o bàbá, ó ṣé o Jésù, àtòfarati bí òkè, ó ṣé o bàbá, àtòfarati bí òkè, ó ṣé o Jésù. Mo dúpẹ́ o bàbá, mo yìn ọ́ o Jésù, mo ṣọpẹ́ o bàbá, mo yìn ọ́ o Jésù, ọba tó yí ìpinnu èṣù dànù. Mo dúpẹ́ o bàbá, arúgbó ọjọ́ awímáyẹ̀hùn. Mo dúpẹ́ o Jésù, ìwọ lọ́pẹ́ yẹ. Ó ṣé o Mèsáyà, ìwọ nìyìn yẹ wẹ́. Mo dúpẹ́ o Mèsáyà, ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ o, ìwọ ló yẹ o, ìwọ ló yẹ láti gba ògo. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn, àwọn mìíràn jẹ́wọ́ wípé Ògún lọ́lọ́run wọn, àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọya lọ́lọ́run àwọn, ṣùgbọ́n àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwa yìn ọ́ o, àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àmín. Ọmọ Ọlọ́run, jẹ́ kí inú ẹ kó dùn, orí mi, inú mi ń dùn ìgbàkígbà tí n bá ti ní oore ọ̀fẹ́ láti wà níwájú Ọlọ́run, yálà pẹ̀lú àwọn èèyàn ni àbí nínú tàbí wà níkọ̀rọ̀ yàrá mi ni. Tí n bá ti yin Ọlọ́run, inú mi máa ń dùn, torí pé mi ò ní ohun tí mo lè fi fún Ọlọ́run ju kí n ṣáà máa dúpẹ́ lọ. Ọba tó dá mi sí, Jésù tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà mí padà, ó rà mí lọ́wọ́ àìsàn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ìdààmú, lọ́wọ́ ìpọ́njú, lọ́wọ́ wàhálà, lọ́wọ́ ẹ̀bi ayérayé. Ó rà mí padà, torí náà mo gbọ́dọ̀ máa fi ẹ̀mí ìmoore hàn nígbà gbogbo. Ìwọ náà nítorí kó náà máa ṣe nìyẹn. Yóò dára fún ẹ lórúkọ Jésù. Hallelujah. Ní àṣálẹ́ yìí, Ọlọ́run rán mi sí gbogbo àwọn èèyàn, torí náà program yìí mo fẹ́ kó share fáwọn ẹbí, àwọn ọ̀rẹ́, aládùúgbò àti àwọn ibiṣẹ́ yín. Share program yìí kí gbogbo àwọn èèyàn tó yẹ kí wọ́n gbọ́rọ̀ yìí kí wọ́n lè gbọ́. Hallelujah. Ohun tó wá ní kí n sọ ní àṣálẹ́ yìí pé àkórí ọ̀rọ̀ mi náà ni pé jáwọ́ nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Hallelujah. Jáwọ́ nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Tá bá wo ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lénìí, a kàn ń gbé ayé náà bó ṣe wù wá ni. Ọ̀pọ̀lọpọ̀ ìwàásù nípa ẹ̀ṣẹ̀ kò sí lórí nínú ìjọ mọ́, kò sí lórí pẹpẹ mọ́, torí pé ọjọ́ tí olùṣọ́ àgùntàn tó wá ti wàásù nípa ìwà ìdọ̀tí, ìwà ìríra, tó ti sọ̀rọ̀ àgbèrè, tó ti sọ̀rọ̀ ọtí mímu, tó ti sọ̀rọ̀ olè jíjà, tó sọ̀rọ̀ ìbínú, tó sọ̀rọ̀ ìbọ̀rìṣà, tó sọ̀rọ̀ rédè òru, àwọn èèyàn ní wá sí ṣọ́ọ̀ṣì mọ́, wọn ò ní wá mọ́. Irú ìjọ tó bá ti ń sọ òtítọ́ kì í kún, lèèyàn díẹ̀ ló máa ń wà ń bẹ, torí pé ayé ò fẹ́ òtítọ́ mọ́. Irọ́ láyé ń rà káàkiri, irọ́ náà ń wá kiri. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì gan, ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn náà, wọn ò lè sọ òótọ́ mọ́ fáwọn ọmọ ìjọ, torí pé wọ́n ti jẹ dùdù, wọn ò lè sọ òdodo mọ́.
hallelujah, torí pé tán bá ti sòótọ́ wọ́n máa ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́àgùtàn ló wà nínú ẹgbẹ́ ògbóni, wọ́n wà nínú ẹgbẹ́ àjẹ́, wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bá àwọn ọmọbìnrin ìjọ, wọ́n bá wọn hùwà ìríra, wọ́n ń bá wọn sùn. Torí olùṣọ́àgùtàn bẹ́ẹ̀ kò gbọdọ̀ sọ̀rọ̀ nípa àgbèrè àbí panṣágà, hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lónìí ní tá a kàn ń ṣe náà ni pé a kàn ń fi àwẹ̀ àti àdúrà a fi ń yí mọ́ kàkà ká gbé ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé tó wu Ọlọ́run, ìgbé ayé ìgbọràn sí àṣẹ Ọlọ́run, hallelujah, sí òfin Ọlọ́run, hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ ló wá ń sáré kiri orí òkè, wọ́n ń wá Ọlọ́run kiri tọ̀sán tòru láàmú wípé ènìyàn ní ń jẹ́ aníbírè, Ọlọ́run wa ò lọ́bì kankan. Ohun tí Olúwa sọ fún mi ní oṣù tó kọjá nígbà tó ṣù kókó díẹ̀ kí oṣù yẹn kó parí, Olúwa ní kí n máa sọ fún àwọn èèyàn pé òun fẹ́ ràn wọ́n lọ́wọ́. Olúwa lóun fẹ́ dá àdúrà ọjọ́ tó ti pẹ́, Olúwa lóun fẹ́ tú ìdè, lóun fẹ́ já ìdè, Olúwa lóun fẹ́ ran àwọn ènìyàn lọ́wọ́, Olúwa lóun fẹ́ gbé àwọn èèyàn sókè, Olúwa ní òun fẹ́ tún ayé àwọn èèyàn ṣe. Bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi, ṣùgbọ́n ó ní kí n sọ fún yín pé gbogbo àwọn tó bá ń fẹ́ tó ń fẹ́ ohun tí mo sọ yìí, wọ́n gbọ́dọ̀ gbé ìgbé ayé ìwà mímọ́, wọ́n gbọ́dọ̀ gbé ìgbé ayé tó wu Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ gbé ìgbé ayé ìgbọràn sí àṣẹ Ọlọ́run, sí àwọn òfin Ọlọ́run. Ẹ wo, ìgbàlà kan wà nìkan ní ọ̀fẹ́, kì í sì ṣe ọ̀fẹ́ náà torí pé Jésù Kristi ló san gbèsè ẹ̀, òun ló kú fún wa, hallelujah. Ṣùgbọ́n èyí tó kù nínú ìrìn àjò ìgbàgbọ́, ìrìn àjò wa lójoojúmọ́, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé wa lọ́nà tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run, agbára Ọlọ́run kò fi ní sá fún wa, tí ẹ̀mí náà fi máa bá wa gbé, tí ẹ̀mí mọ́ tí ó fi ráyè ṣiṣẹ́ nínú ayé wa, hallelujah. Ẹ̀mí mọ́ kì í sì gbé níbi tí rúdurùdu bá wà, níbi tí ẹ̀mí mọ́ kì í jọba nínú ìgbé ayé tí kò bọ̀ fún Ọlọ́run, torí pé àgọ́ ara wa tẹ́ḿpìlì Ọlọ́run ni, hallelujah. Tá a bá wo Ọlọ́run mo sọ, mo fẹ́ ká kàn wo Ọlọ́run mélòó kan ní àṣálẹ́ yìí. Gbogbo àwọn ọ̀sùn Ọlọ́run máa ṣe, aláàánú Ọlọ́run lóòótọ́, ṣùgbọ́n Ọlọ́run kì í kàn waste resources, kì í kàn da àánú ẹ̀ sórí àwọn ẹ̀ tí ò gbọ́ràn. Ọlọ́run kì í da àánú ẹ̀ sórí àwọn ọmọ rẹ̀ tó ń hùwà rédèrèdè, tó ń hùwà tí jẹ́ pé ìgbé ayé wọn kò fi ògo fún Ọlọ́run. Wò ó, jẹ́ ká lọ sínú ìwé Deuteronomy orí 28, Deuteronomy 28, tabaka láti verse 2. Máa gbọ́ o, Deuteronomy 28, ó mọ̀ dáadáa, jẹ́ ká kàn bẹ̀rẹ̀ láti verse 2. Ó ní gbogbo ìbùkún yìí wọ̀nyí ni yóò ṣẹ sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Tó ń gbọ́, tó bá fetí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ó ní ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ọ̀sìn rẹ àti ìbísí màálù rẹ. Tẹ́ bá wò lọ, nígbà tó dé ẹsẹ̀ ìkẹtàlá, ó ní Olúwa yóò sì fi ọ́ ṣe orí, kì yóò ṣe ìrù, ìwọ sì máa lékè, ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn, bí o bá fetí sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo pa fún ọ lónìí láti máa kíyèsí àti láti máa ṣe wọ́n. Èyí ni pé láti máa kíyèsí àti láti máa ṣe wọ́n, hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n mọ̀ ẹ̀kọ́ gbígbé lóòótọ́, wọ́n rí ẹ̀kọ́ lọ sí ṣọ́ọ̀ṣì ní wàá lọ ní Sunday, wàá lọ ṣóòru, wàá lọ ṣọ́ ọ̀sán, wàá lọ ṣọ́ àṣálẹ́, wàá lọ ní Bible study, ṣùgbọ́n ìgbé ayé rẹ ìjófògo fún Ọlọ́run, ìsọ̀rọ̀ sí rẹ ìjófògo fún Ọlọ́run, ìmúra ẹ gangan ìjófògo fún Ọlọ́run, hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lónìí ó ti di hòtẹ́ẹ̀lì. Tẹ́ bá wọnú ìjọ mi báyìí, àwọn ọmọbìnrin wa ìdajì ara àti ìyàwó ilé gan náà, ìhòhò náà ń lọ sínú Johnson, ìdajì ara ló ń wà níta, hallelujah. Panṣágà, tó bá ní ayé ń ṣe irú ẹ̀, kí ló wà ń bẹ́ẹ̀? Ọkàn Ọlọ́run ayé ń ṣe irú ẹ̀. Bí ayé bá tilẹ̀ ń ṣe, ǹjọ́ tọ́ sí ìwọ ọmọ Ọlọ́run, ìwọ ọmọ Ọlọ́run tí a ti fi
ẹ̀jẹ̀ iyebíye tí a ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà ǹjọ́ tọ́ sí wọ hallelujah wá ní díẹ̀ ọkùnrin ò tó wá kúnrin ẹsẹ̀ díẹ̀ ọkùnrin ò tó àràgbélayé ọmọ Ọlọ́run kí ló ń ọmọ Ọlọ́run wòlíì ọmọ Ọlọ́run ìyá àjọ nínú ẹgbẹ́ àjẹ́ hallelujah bàbá àjọ nínú ẹgbẹ́ òkùnkùn ọmọ Ọlọ́run tó ń gba àfọ̀ṣẹ lọ́dọ̀ babaláwo pásítọ̀ tó ń lo olúgbòhùn tó ń lo awọ́rò hallelujah ṣé bí Jésù ṣe kọ́ wa nìyẹn kí lẹ wá sọ kìrìsìtẹ́nì dà ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ báyìí lórí pẹpẹ tó ti ń wàásù tẹ bá ṣí pẹpẹ yẹn orí ọmọ tuntun awọ ènìyàn ẹnìkan sọ fún mi ní bí ọdún mélòó kan sẹ́yìn pásítọ̀ kan chọ́ọ̀chì ẹ̀ wọ́n fẹ́ renovate chọ́ọ̀chì yẹn ó wá sọ fún pé kí wọ́n má débi pẹpẹ o kán ṣàṣe ibi táwọn ọmọ ọ̀jọ́ ń jókòó tó àwọn ọmọ ọ̀jọ́ tó ń jókòó sí torí kò sí around kọ̀ǹtrátọ̀ tó rán wá ìyẹn ń kọ̀ wípé káwọn sáré ṣe ibi tí dáàdì máa ń dúró sí nígbà tó máa ṣí bí pẹpẹ onídè owó ẹyọ awọ ara ènìyàn ìka ọwọ́ èèyàn ìka ẹsẹ̀ ọmọdé wọ́n ṣe bá àdó rẹpẹtẹ náà bá níbi tí olùṣọ́ àgùntàn tó ti ń wàásù hallelujah ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń káàkiri orí òkè kan ilé bàbá kan ilé wòlíì kan ilé ìyá àjọ kan lẹ ti forí gbé nǹkan tí ó yẹ kẹ́ ẹ forí gbé àwọn tẹ́ ń tẹ́rí sí tí wọ́n ń súre fún láwọn ń gbàdúrà fún yín jẹ́ mọ́ra agbára tí wọ́n ń lò hallelujah ǹjọ́ ọmọ tán ti gba agbára ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú ìjọ nísìn sìgá ni ìmí nu báyìí wọ́n ti mu ọtí yó wọ́n ti mu sìgá ìmí nu gan mu gbó mu oògùn olóró lálẹ́ sátidé bó bá dàrọ sunday wọ́n á brush ẹnu wọ́n á fi tọ́mtọ́m sẹ́nu wọ́n á fi sweet sẹ́nu wọ́n sì ń lọ sí nínú church náà nìyẹn jọ sunday ẹ wá ládùúrà ò gbà wọ́n ní Ọlọ́run ò gbàdúrà mọ́járe Ọlọ́run sì ń gbọ́ àdúrà bàbá ò yí padà àwa náà sin bàbá bí ìta àtijọ́ mọ́ ìwọ bá lè lé ìwọ olùṣọ́ àgùntàn náà anything in skirt ni gbogbo ọmọ akọrin ló ti nà mọ́lẹ̀ síbẹ̀ à ń fẹ́ kí Ọlọ́run kó máa dábìrà nínú ìjọ ti sọ agbára lónìí ọ̀pọ̀jọ́ ni Ọlọ́run ò sí nínú ẹ̀ mọ́ tó jẹ́ pé building lásán ni èrò lásán wọ́n kàn ń ṣeré ọmọdé ni Ọlọ́run ti fi wọ́n sílẹ̀ torí pé ìgbé ayé wọn àpapọ̀ wọn ó ti di àpapọ̀ ayé ìpéjọpọ̀ yẹn ó ti di ìpéjọpọ̀ òkùnkùn ni hallelujah torí pé ẹ̀ṣẹ̀ ti jọba olè ní ọ̀pọ̀lọpọ̀ lọ yíwèé níbi iṣẹ́ ẹwà politician wọn báyìí most of them náà lọ sí church o governors senators most of them náà lọ sí church ṣùgbọ́n church tí wọ́n ń lọ impact wo ló ní lórí state lórí community hallelujah ẹ wo Nàìjíríà lẹ́yìn Amẹ́ríkà ní gbogbo àgbáyé Nàìjíríà ní church pọ̀ sí jù Nàìjíríà ló ní ilé ìjọsìn tó pọ̀ jù ẹ máa gbọ́ Pentecostal kìíní kan mountain of fire mountain of testimony mountain of peace mountain of joy orí òkè Olúwa ń gbàdúrà orí òkè Olúwa ń dábìrà orí òkè Ọlọ́run ṣògo orí òkè Olúwa ìmọ́lẹ̀ tàn síbẹ̀ ẹ wo bí ìwà ipá ó ṣe pọ̀ ní orílẹ̀ Nàìjíríà síbẹ̀ ẹ wo bí ìtàjẹ̀ sílẹ̀ ṣe ń lọ ní orílẹ̀ Nàìjíríà síbẹ̀ ẹ wo bí ìwà olè ṣe ń lọ ní orílẹ̀ Nàìjíríà hallelujah ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé àyàfi tó bá yí padà àyàfi tí àwọn ọmọ Ọlọ́run tá a padà sí ọ̀dọ̀ Ọlọ́run ló tó lè wo ilé wa sàn ló tó lè wo ayé wa sàn 1 Peter 1:26 akọ pé ó ní ẹ jẹ́ mímọ́ nítorí mo jẹ́ mímọ́ Ọlọ́run ló sọ báyẹn fún wa ó ní ká jẹ́ mímọ́ tó pé òun náà jẹ́ mímọ́ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wàásù àwọn olùwòsàn àgùntàn ìwàásù ara ni ẹ̀mí mímọ́ ò sínú wọn mọ́ torí pé
ẹ̀mí mọ́ kì í gbé nínú ẹ̀mí mọ́ kì í gbé inú ayé ìdọ̀tí. Ẹ̀mí mọ́ a sọ pé ẹ̀mí èṣù, ẹ̀mí igbó, àpilẹ̀mí igbó, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tàn ni. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ìyálé ilé ni ó lọ́kọ sílé nítorí owó. Gbogbo àwọn ọmọ ibi iṣẹ́ yín, àwọn kéékèèké tí ò tó ẹ ni wọ́n ń yí ẹ mọ́lẹ̀ torí owó. Wọ́n ní bàbá aláàánú, wọ́n tún pè lórúkọ kan nísìnyí, wọ́n ní bàbá aláàánú mi, bàbá aláàánú, wọ́n ní Aristo, oríṣiríṣi orúkọ rádaràda. Ègún lẹ́ ń fi orí gbé. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ ní ayé ti bàjẹ́. Ẹ̀ṣẹ̀ á máa ba ayé èèyàn jẹ́ ni. Ẹ̀ṣẹ̀ á máa ba ògo èèyàn jẹ́ ni. Ẹ wo Samson ní Bíbélì, ológo ńlá, olókìkí èèyàn ló yẹ kó jẹ́. Ẹ wo bí ẹ̀ṣẹ̀ ṣe ba tiẹ̀ jẹ́. Ó kú sínú lórìṣà. Ológo ńlá, Samson alágbára. Ẹ̀ṣẹ̀ ba ayé ẹ̀ jẹ́, ẹ̀ṣẹ̀ ba ìpín ẹ̀ jẹ́. Ó kú sáàrin àwọn ọ̀tá ẹ̀. Ó kú, he died like a chicken. He died unceremoniously in the camp of his enemy. Ní tí ẹ̀ṣẹ̀ máa ń ṣe nìyẹn. Ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kí èèyàn ní ìlọsíwájú. Ẹ̀ṣẹ̀ á máa dèèyàn mọ́lẹ̀. Ẹ wo ọmọkùnrin tí Jésù Kristi wò sàn tó wà ní rédíò for 38 years. Bá Jésù wò sàn tán, ó wá sọ fún un ní, ó rí inú tẹ́ḿpìlì wò ó. Má dẹ́ṣẹ̀ mọ́ o, kí ohun tó burú jù yìí lọ fún bá ṣẹlẹ̀ sí ọ. Ìyẹn ni pé for 38 years yẹn kì í ṣe ọmọ 38 years o. Bẹ́ẹ̀ sọ àmọye ọjọ́ orí ẹ̀ gan kì í ṣe 38 years. Ṣùgbọ́n fún 38 years ló wà ní under that same spot. Ẹ̀ṣẹ̀ ló dè mọ́lẹ̀ síbẹ̀. Hallelujah. Tá bá wo ìwé Hebrew 12:14, Hebrew chapter 12 verse 14, ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, ṣùgbọ́n wọ ìjà ni. Wàá jà nílé, wàá jà ní ṣọ́ọ̀ṣì. Gbogbo ẹni ò dáa, gbogbo ẹni ò mọ̀ ọ́n rìn, gbogbo ẹni ò máa rámú, gbogbo ẹni ò mọ̀ ọ̀rọ̀ sọ. Wàá bú pásítọ̀, gbogbo àwọn pásítọ̀ ni ò mọ̀ wàásù. Wàá bú ìyá àjọ, wàá bú àwọn tó bí ẹ. O ò ní regard for anybody. Níbi iṣẹ́ wàá jà ni. Wọn ò tiẹ̀ mọ̀ ẹni ọmọ Ọlọ́run. Wàá ní abájọ ọ̀pọ̀lọpọ̀ Kristẹni lónìí kò dìgbà tí wọ́n lọ sórí títì tó ń pín tract evangelism kọ́ nìyẹn. It's just a fraction of evangelism. Ìwà wa àti ìṣe wa ló yẹ kó máa jèrè ọkàn. Ní Antioku náà tí wọ́n pe àwọn èèyàn ní Kristẹni torí ìwà wọn, ìṣe wọn, ìsọ̀rọ̀ sí wọn ó fi ògo Ọlọ́run, ó fi Kristi hàn. Hallelujah. Ǹjẹ́ à ń rí Kristi kà nínú ayé tiẹ̀ lénìí? Nínú ìgbéyàwó rẹ, ǹjẹ́ à ń rí Kristi kà níbẹ̀? Nínú okòwò rẹ, ǹjẹ́ à ń rí Kristi níbẹ̀? Àwọn kọ́sítọ́mà ẹ, ǹjẹ́ wọ́n mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí olóòtítọ́? Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ kọ̀ǹtráktọ̀, ntọ́ bá ní kẹ́ bá wọn kọ́lé tọ́ọ̀nù sìmẹ́ǹtì 10 náà ní kẹ́ rà, ẹ lọ sanwó 8 náà máa wá já sí sáìtì, 2 tó kù wọ́n lọ já síbòmí, ẹ lọ tà á. Síbẹ̀ ó sì pẹ́rẹ́ ní ọmọ Ọlọ́run. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́yìn wà tẹ́ jẹ́ cleaning contractors, ibi tẹ́ ti ń ṣe cleaning, àwọn tó ń gbé contract fún yín ṣe lè máa tún jà wọ́n lólè. Gbogbo tó yẹ kẹ́ ẹ fi ṣiṣẹ́ ẹ tún kó wá sílé, ẹ lọ máa tà wọ́n. Wọ́n ní ẹni bá ṣe ní pẹpẹ ìdìbò ẹ náà ló ti ń jẹ. Ṣé bí wọ́n ń sanwó fún ẹ? Ṣé bí wọ́n ń sanwó fún ẹ? Ìwọ náà wọ́n ní civil servant, ẹnìkan lè ṣiṣẹ́ ọba, wá kí iṣẹ́ ọba làágùn. Aago 9 àárọ̀, aago 8 àárọ̀ náà ní kó débi iṣẹ́. Aago 10 ni wọ́n máa débi iṣẹ́. Wọ́n bá débi iṣẹ́ láago 10 yẹn, kàkà kó o jókòó sí department ẹ kó o ṣiṣẹ́ yẹn, iṣẹ́ tí wọ́n sanwó fún ẹ kó o ṣe tọkàntọkàn, kó o ṣe taratara. Aago kan tún ti ń lọ, wọn àpá mo fẹ́ dé báǹkì, ọjà tiẹ̀ ló ń tà lọ. Hallelujah. A sì là ń kéde Jésù. Irú Jésù là ń kéde. Ṣé bí Jésù ṣe ń ṣe nígbà tó wà láyé nìyẹn? The second part
ọ̀rọ̀ náà tí mo kà ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ìyọ̀gbó àti ìwà mímọ́. Láìsí èyí kò sẹ́ni tó lè rí Ọlọ́run. Ó ní ká máa lépa àlàáfíà. We must be at peace with all and sundry, whether we're Muslim, whether they are Muslims or Hindu or Christian, whether you know them or not, young or old. We must do what? Demonstrate love. Be a man or woman of peace. Let peace of God radiate. Let them know you as a man and woman of peace. Then holiness, ìwà mímọ́ yẹn gangan ní láìsí ìwà mímọ́ a kò lè rí Ọlọ́run. Tábàdé wa lè rí Ọlọ́run. Yẹn ni pé Ọlọ́run lè gbàdúrà wa nìyẹn. Hallelujah. Ọlọ́run ní àṣálẹ́ mo rọ̀ wá. Ẹ jẹ́ kí oníkálùkù wa ká lọ jókòó, ká wo ìgbé ayé wa wò. Carry out self-examination, self-evaluation. Pé Olúwa láti bẹ̀rẹ̀ ọdún yìí, báwo mo ṣe ń lo ayé mi, báwo mo ṣe ń rìn àjò mi, ǹjẹ́ mo ń sọ òtítọ́, ǹjẹ́ mo ń hu ìwà rere, ǹjẹ́ mo ń rìn bí ọmọ Ọlọ́run míì tó bá ń sọ pé tó bá ní ẹ káàárọ̀ o, kéèyàn lọ wo aago ní o. Pé ìmí ìparọ́ Jésù lọ, irọ́ ni ṣá, irọ́ ni. Ìyàwó lémi wọ́n ti fi ìṣekúṣe ṣe ánì mi mọ bí àṣàsí ni wọ́n ti fi ṣe n tó ṣe títí ńgbà tó single tó dẹ̀ wá márì báyìí tó yẹ kó ti jáwọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ń ba ọkọ ẹ̀ lójú jẹ́ nípa ìṣekúṣe. Driver àwọn á bá wọn sùn, electrician á bá wọn sùn, gateman á bá wọn sùn. Ara ò kì í ṣòkúta síbẹ̀. Wọ́n náà tún gbé báyìí àtúntò jọ sí pé ẹ bá mi gbé Jésù yìí ga, ẹ bá mi gbé Jésù yìí ga, alágbára òṣì ọba. Níjọ́ Sunday wọ́n náà tún gbọ́ sókè. Ọlọ́run ń wò ọ́. Ọ̀pọ̀lọpọ̀ yìí ìránṣẹ́ Ọlọ́run ló jẹ́ pé owó ni. Táwọn ọmọ ìjọba àti ìfún yín lówó ẹ̀ tí gbàdúrà fún wọn. Olówó recognize nínú ìjọ. Ẹ wàásù òtítọ́ mọ́, ẹ wàásù òdodo mọ́, ẹ wàásù ìfẹ́ mọ́. Prosperity ni. Ẹ ti gbàgbé pé tá a bá ti ṣe ìfẹ́ Ọlọ́run, tá a gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, tá a rìn nínú ìfẹ́, nígbà yẹn gangan ni àwọn onúure tó tá à ń wá yìí, ìgbà ni prosperity máa dé. Ó ní ẹ máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ó ní gbogbo tó kù, ó ní àfikún fún wa. Ènìyàn tó kù, ènìyàn gan làwa ń wá kiri. A ò ojú owó gangan àti ìfẹ́gbèsè pẹ̀kú ènìyàn là ń wá kiri. A ò wá ìjọba Ọlọ́run mọ́. Ló jẹ́ pé ní sí ìwé ọmọ Ọlọ́run náà tó ó dá Ọlọ́run mọ̀, ó ní Ọlọ́run. Wọ́n ṣe ń tì ẹ́ kiri. Orí òkè bí ìwá ní oyá o tún lọ mú wá ní o ráyè tọ́jú ọmọ, o ráyè tọ́jú ọkọ, o ráyè tọ́jú ilé ẹ̀ mọ́. Torí pé ìgbé ayé ẹ̀ kò wọ́n Ọlọ́run. Prayer contractors ló wá ń wá káàkiri, àwọn prayer merchants. Láti kílẹ̀ rí náà, láti kílẹ̀ rí náà, ẹ rí kankan. Nígbà tó wọ́n náà bá ti sọ pé wọ́n tán ti gbàdúrà fún ẹlẹ́ẹ̀kíní, tán láwọn orí kan ẹlẹ́ẹ̀kejì, tó wá kílẹ̀ rí wọn láwọn rí ẹ, wọ́n á parọ́ tọ̀ ẹ̀jẹ̀, wọ́n láwọn orí kíní kan, torí pé wọ́n ń fẹ́ owó látọ̀dọ̀ rẹ̀. Ẹsẹ̀ a máa sọ̀rọ̀ sí oko ẹrú o. Bẹ́ẹ̀ ni o. Ẹsẹ̀ a máa ba ìpín ènìyàn jẹ́, ẹsẹ̀ àìgbọràn. A máa da ìgbésí ayé èèyàn rú o. Ẹ wo Sọ́ọ̀lù. Ẹ wo Élì. Àwọn ọmọ Élì méjèèjì, àwọn náà ba ìpín Élì jẹ́. Élì olórí àlùfáà. Ṣùgbọ́n àwọn ọmọ ìgbé ayé ẹ̀ṣẹ̀ náà ń gbé. Wọ́n ń ṣe tó wù wọ́n ń rí Ọlọ́run fín. Àwọn ọmọ titi ẹ náà jẹ́ òun kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ òun kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ o jẹ́ gẹ́gẹ́ bí bàbá ilé, ǹjẹ́ o jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ rẹ? Gẹ́gẹ́ bí ìyá ilé, ǹjẹ́ o jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ rẹ? Gẹ́gẹ́ bí òbí, ǹjẹ́ o jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ rẹ? Ǹjẹ́ o ń dọ̀rẹ́ ọmọ yẹn bẹ́ẹ̀ ni tọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní ìsinmi? Ǹjẹ́ o ń tọ́ àwọn ọmọ yẹn tó ń tọ́ wọn? Ó ní kó kọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó yàn. Ó nígbà tó bá dàgbà tán kì yóò yapa kúrò nínú náà. Ǹjẹ́ o ń kọ́ wọn?
pátí ni ìyálé láti dìrọ̀lẹ́ Friday bẹ́ẹ̀ gbogbo àwọn pátí onípátí tó ti ń yí òkú padà yẹ́yìn òkú padà òkú tó ti kú 30 years ago tó ti ń yí ẹ̀yìn òkú padà ilé tó ti kọ́ tó jẹ́ pé ilé tí wọ́n ti kọ́ lé 10 years ìwọ náà ló lọ́ ń bá wọn dedicate ẹ̀ ẹni tó lóyún 6 weeks ìwọ ló ń bá wọn lọ fún pregnancy dedication ìwọ ló ń bá wọn lọ birthday ọmọ ọdún kan ìwọ ló máa bá wọn máṣọ ilé tiẹ̀ gangan ò tọ́jú ilé ò tọ́jú ọkọ ò tọ́jú ọmọ ìgbé ayé rádàrá ló ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ ìgbé ayé tí kò wọn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa tá a pera wa ní kìrìsìtẹ́nì lónìí yìí tí n bá kàn wọ ẹlòmí báyìí omi á fẹ́ bọ́ lójú pé ilé yìí sọmọ Ọlọ́run sì lélẹ̀ báyìí even pastors sọmọ Ọlọ́run kìí ṣe àti ìránṣẹ́ Ọlọ́run gan abájọ bíbélì nínú ilé Ọlọ́run gan nìdájọ́ yóò ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín psychology sociology anthropology ecology accounting technology ó lè ń kọ́ àwọn ọmọ Ọlọ́run sìn ẹ sọ fún wọn pé Jésù ń padà bọ̀ mọ́ ẹ sọ fún wọn nípa ẹ̀ṣẹ̀ mọ́ ẹ sọ fún wọn nípa ìgbé ayé ìfẹ́ mọ́ ẹ sọ fún wọn nípa ìgbé ayé àlàáfíà mọ́ àwọn ọ̀dọ́ ẹ gbọ́dọ̀ lẹ́ni gbogbo àwọn ọ̀dọ́ àwọn náà wà ní yahoo advance yahoo plus cultism torí pé ìjọ lọ́run gan nítorí ká máa ṣe àti sọ ipò wa nù ìjọ dẹ̀ ti bẹ̀rẹ̀ nínú ilé gangan ìjọ ti bẹ̀rẹ̀. Your home is your number one church. Your home is your number one church because charity begins at home. If we can get it right in our homes, if we can get it right in our various homes, we get it right in the community. And once we get it right in the community, in the nations, we get it right. Ìmọ́lẹ̀ la pè wá láàrin òkùnkùn ayé. Àbá àwọn gbogbo ní òkùnkùn láàrin ìmọ́lẹ̀ ayé ń sìn. Hallelujah. Bíbélì jẹ́ kó yé mi o. 1 John 3:8. Ó ní ẹni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni. Ọmọ Ọlọ́run tó ń tọ́ ọbọ̀ ẹ̀ṣẹ̀, ọmọ èṣù ni ẹ ò mọ Ọlọ́run, ó kàn mọ̀ nípa Ọlọ́run ni. Lóòótọ́ ló lọ sí chọ́ọ̀chì, lóòótọ́ ló ń gbé bíbélì, ṣùgbọ́n o ò ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, ọmọ èṣù ni ọ́. Bẹ́ẹ̀ ni, mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. 1 John 3:8 ní tó sọ nìyẹn. Ó nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù run, ọmọ èṣù ni ọ́. Tó bá jẹ́ pé má get me wrong o, ọmọ Ọlọ́run lè ṣe àṣìṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n Monday wọ́n ka Monday àgbèrè Olúwa dáríjì mi àṣìṣe ni o. Tuesday, Wednesday, Thursday, Friday o mọ Ọlọ́run o, ó kàn mọ̀ nípa Ọlọ́run ni. You don't have any meaningful relationship with God. You don't know God. Hallelujah. Ẹ̀ṣẹ̀ máa ń dènà àdúrà ni ọ̀pọ̀lọpọ̀ wa ló ń jìyà lénìí ló ń sá káàkiri láàárọ̀ pé deliverance ni o deliverance ni o wọ́n wá nù ẹ̀ mọ́lẹ̀ káàkiri deliverance ni Monday deliverance ni o Tuesday deliverance ni o Wednesday deliverance ni o deliverance kọ́ ó ṣe jókòó kó wo ìgbé ayé ẹ̀ wò bí Olúwa kí ni mò ń ṣe gan-an tí ò tẹ́ wọ Ọlọ́run lọ́rùn. Psalm 66 verse 18 ó ní bí n bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní ọkàn mi Olúwa kì yóò gbóhùn mi. Ìyẹn ni pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Tó bá yẹ pé inú ṣe é ṣí ni tó bá ṣí inú ẹlòmíì báyìí èèyàn á fi rí pé kìrìsìtẹ́nì lélẹ́yìí. Ọ̀pọ̀lọpọ̀ aláìgbà àtúwáyé pé bá ṣe bí ìgbé ayé kìrìsìtẹ́nì ṣe rí lélẹ́yìí ṣáàjẹ́ máa bọ òrìṣà mi lọ. Bó ládùúgbò wọ́n ti mọ̀ ẹ́ ní onírọ́ ládùúgbò tó ń gbé. Hallelujah. Nínú ẹbí wọ́n ti mọ̀ ẹ́ ní onírọ́. Nínú ìjọ wọ́n ti mọ̀ ní ìkà ènìyàn, ọ̀dájú ènìyàn. Níbi iṣẹ́ wọ́n ti mọ̀ ẹ́ pé àwọn àmọ́ àǹfààní àdúgbò àǹfààní àdúgbò ni bọ̀dáṣẹ́ ìfẹ́ síbẹ̀ ó sì pèrè ní ọmọ Ọlọ́run. Wọ́n gbàgbé o. Bíbélì sọ fún wa pé nínú ìwé Romans chapter 1 verse 2 a lè wà nínú ẹ̀ṣẹ̀ bí ká ní kí rẹ̀ fi máa pọ̀ sí. Apostle Paul ló sọ bẹ́ẹ̀ o.
ọ̀pọ̀lọpọ̀ á ní àsìkò orí ọ̀fẹ́ ni aláàánú Ọlọ́run tí ń bá ṣe tán máa tọrọ dáríjì. Bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń dáríjì, ṣùgbọ́n jẹ́ kí n sọ yìí fún ẹ, àwọn ẹ̀ṣẹ̀ kan wà jẹ́ pé ó máa ń di ojú àpá tí kì í dàbí ojú ara mọ́. Ó máa ń di ojú àpá o kò dẹ̀ dàbí ojú ara. Ọlọ́run á dáríjì ẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà jẹ́ pé Ọlọ́run máa dáríjì òyìn á rí ìdáríjì gbà o, ṣùgbọ́n kì í jọra wọn mọ́, kì í dán mọ́rán mọ́. Àbẹ́ni tó jẹ́ pé wọ́n ní má mu ọtí mọ́, má mu ṣe sùúrù, má mu ọtí mọ́, ẹ̀jẹ̀ lọ tíì fọtílẹ̀ tó mọ tó l'accident bí àwọn amputate ẹsẹ̀ kan. Ọlọ́run máa dáríjì, ṣùgbọ́n bó ṣe máa bá kú nìyẹn. Hallelujah. A lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ kó máa pọ̀ sí, ká má rí. Verse 2 ó ní ká má rí. Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ràn ẹ̀ṣẹ̀. A máa ń kọrin kan nígbà tí mo wà ní kékeré, ní mímọ́ 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 Elédùmarè, ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ̀. Mímọ́ 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 Elédùmarè, ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ̀. Ìyẹn ni pé ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo Ọlọ́run. Ọlọ́run ní àṣálẹ́ yìí mo rọ̀ ọ́, sórí oṣù kẹfà la dọ́ sí yìí, a ti bọ́ sí ìdajì ọdún. Yí padà. Gbogbo tó ń wá yẹn, fara rẹ súnmọ́ Ọlọ́run. Nípa èyí ni rere yóò wá bá ọ. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ yóò ra àlàáfíà. Nípa èyí ni rere yóò wá bá ọ. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ yóò ra àlàáfíà. Nípa èyí ni rere yóò wá bá ọ. Mi ò mọ̀ ṣe kọrin yẹn dáadáa. Gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run, má ṣe ṣe báyìí. Ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé ìfẹ́, ìgbé ayé ìfẹ́ tó gbé ìfẹ́ ní Ọlọ́run. Ìgbé ayé ìfẹ́. Not everybody can be your friend. It's absolutely impossible to befriend everyone around you. But make sure you love them. That is the greatest command or commandment. Love all. Love everybody, whether they are Muslim, Christian, Hindu, male, female, love them. Hallelujah. But you cannot befriend all of them. You cannot be a friend to all of them. Hallelujah. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe rí, one of the reasons some of you will not, some of your friends or family members will not follow you to church, because your life does not preach Christ. Your conduct, your lifestyle, your disposition is anti-Christ. It's anti-Christianity. The way you carry yourself, the way you talk carelessly, you talk recklessly, you talk maliciously, everything about you does not conform with the word of God. But lẹ́ni mo fẹ́ kó wò pé ọ̀rọ̀ tó ń gbọ́ yìí Ọlọ́run ló rán, bí mo ṣe sọ Ọlọ́run ló rán mi sí ọ. Gbogbo àná kan ní Olúwa yóò ṣe ìyanu ilé ń bọ̀, ó máa ra ilé mẹ́wàá, contract ń bọ̀, àfihàn God is not Father Christmas. Ọlọ́run kì í ṣe Father Christmas. O gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run nípa ìgbọràn, nípa ìwà mímọ́, ìyáyé àlàáfíà. Lẹ́yìn èyí ni Ọlọ́run àwọn kan àti tiẹ̀ ní láti gbàdúrà fáwọn kan. Honestly, o ní láti kígbe, o ní láti sunkún, o ní láti jọra mọ́lẹ̀ kí Ọlọ́run kó tó bẹ̀rẹ̀ sí fi oore lé ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ìbọn ló dá wa tó dá ayé àti ọ̀run ni. O ní láti sunkún, kígbe gbààwẹ̀ má kó tó di wípé Ọlọ́run wá gbọ́ àdúrà ẹ. Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ ká, ẹ̀ṣẹ̀ ló bá mú kí Ọlọ́run kó kọ̀yìn sí wa. Ẹ̀ṣẹ̀ ló bá mú kí Ọlọ́run kó kọ̀yìn sí àwọn ọmọ ẹ̀dá. Kò ní àṣálẹ́ mo rọ̀ ọmọ Ọlọ́run, pinnu nínú ọkàn rẹ láti bá Ọlọ́run rìn nínú ìwà mọ́, nínú òtítọ́, nínú ìrẹ̀lẹ̀. Tẹlómi ìgbéraga ni, gbogbo ẹ̀ lójú lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin lénìí ló sì single, ìgbéraga. Mi lè fẹ́ yẹn o,
kò ní Range Rover Sport mi lè fẹ́ gbólóńgbé náà kò gbé ní Lẹ́kì kò gbé Ìbàdàn náà èmi mi sí ní Sùúrùlérè Ọlọ́run ṣògo mo wà ó ń ba ẹ bọ̀ ìgbéraga tí máa ń gbérájú tí máa ń síwájú ìgbéra sọ́lẹ̀ hallelujah ẹlòmíì wà ọmọbìnrin mi wà trustworthy wọ́n ṣe náà test drive nígbà tó ń test drive mọ́tò torí pé òun wọkọ̀ ọjọ́ ní agbẹ́ Monday èmi kan ní Tuesday ń gọ́ Johnson ní Wednesday ó sọ èdè ajé ìgboro nítorí pé òun wọkọ̀ pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ lè dóde àsìkò Ọlọ́run mọ́ ẹ̀yin aláṣọ ẹlòmíì báyìí nítorí wọ́n ti ń hun aṣọ wọ́n ti fọwọ́ mú díẹ̀ kúrò níbẹ̀ kò sí òtítọ́ mọ́ kò sẹ́ni tó ń sọ òtítọ́ mọ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ a sì ń gbàdá òjò ìbùkún yóò sì rọ̀ ìlérí ìfẹ́ lèyí a ò ní ìtura dídùn látọ̀dọ̀ Olùgbàlà òjò ìbùkún la fẹ́ ìrì àánú sẹ́yìn wá ká ṣùgbọ́n òjò là ń tọrọ òjò ìbùkún kì í sábà kì í dédé rọ̀ bẹ́ẹ̀ yẹn o mo lè sọ fún ẹ òjò ìbùkún kì í dédé rọ̀ bẹ́ẹ̀ yẹn owó tó ń wá yẹn gan ṣé kìí ṣe pé nígbà tí Ọlọ́run bá gbówó lé lọ́wọ́ tó nígbà tó máa ń rántí pé o fẹ́ fẹ́yàwó kejì owó tó fẹ́ fi oppress àwọn ọmọ nìkejì ẹ ní bá ti ṣẹ́ wà ní kàn lọ demolish ilé ẹ̀ tó bá dẹ́sìn tẹ́ bá ṣẹ́ wà ní kàn lọ lọ́kàn ọ̀ wà ní òjò ìbùkún yóò sì rọ̀ òjò ìbùkún kì í dédé rọ̀ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run kì í God does not waste resources. God is not extravagant. God is not careless. He's not reckless. He will only pour his blessings on life that we use for the kingdom, on life that we acknowledge him, that we reference him, that we honor him, that we use it to bless humanity. Hallelujah. Kí ló ń sọ? Ọlọ́run ní àkótán ní àṣálẹ́ yìí mo bẹ̀ ọ́ mo rọ̀ ọ́ ẹ jẹ́ ká yí padà ìmọ́lẹ̀ ló yẹ ká jẹ́ láàrin òkùnkùn ayé kì í ṣe òkùnkùn láàrin ìmọ́lẹ̀ ayé èsì àdúrà ló yẹ ká jẹ́ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ gọ́sìpù ní ọ̀rọ̀ tí ó kàn ẹ́ tó mọ̀ nípa ẹ̀ máa jẹ́rìí èké Ọlọ́run gbọ́ ó dẹ̀ síbẹ̀ máa burúkú Ọlọ́run búra lásán ìwà aládàáradán hallelujah ṣùgbọ́n ní àṣálẹ́ yìí ní òpin ọ̀sẹ̀ yìí mo fẹ́ kó jókòó kó lọ tọrọ ìdáríjì pé Olúwa mo ti ṣẹ̀ fàánú dáríjì mi wọ́n sọ pé àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti dá àwọn ẹ̀ṣẹ̀ bàbá àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan máa dárúkọ wọn Olúwa mo ṣàgbèrè Olúwa onírọ́ ni mí Olúwa mo ṣèké Olúwa mo ti tàpá sí àwọn òfin rẹ bàbá oní kí má ṣe mi ò ṣe mi ìsọ̀dá mẹ́wàá ní chọ́ọ̀chì mi kì í fi fún ni fún wọn ni mo ń ṣe wo tó bá ti tọ̀ Ọlọ́run lọ Ọlọ́run máa dáríjì kò sí ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run kì í dáríjì yan àwọn yàrá ni Ọlọ́run kì í dáríjì yẹn kò sí ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run kì í dáríjì kò sí o ó sọ ní 1 John 1:9 1 John chapter 1 verse 9 ó ní bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó ní olódodo àti lóòótọ́ ní Ọlọ́run láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá kúrò nínú gbogbo àìṣedéédé wa that is God is faithful to forgive you and to cleanse you from all unrighteousness. Bẹ́ẹ̀ni ẹni bá kẹ́ni bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́rẹ̀ kí yóò ṣe rere ní ṣùgbọ́n tí wọ́n bá jẹ́wọ́ kó kọ̀ sílẹ̀ yóò rí àánú gbà kó o lè rí àánú Ọlọ́run kó o lè rí ìtura kó o lè ní ayọ̀ kó o lè rí ìwòsàn kó o lè rí ìgbéga kó o lè ní ìlọsíwájú kí ojú má bàa tì ọ́ kó má bàa dèrò ẹ̀yìn kó má bàa kú ikú òjijì kí àwọn tí Ọlọ́run ní kó wá sí láyé kó o lè ṣe é jáwọ́ nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ jáwọ́ nínú ìgbé ayé tí kò fi ògo fún Ọlọ́run ó ní ọmọ Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ ọmọ Ọlọ́run tó ń parọ́ ta ló fi jọ ó ní ìyá àjẹ́ nínú ẹgbẹ́ àjẹ́ ta ló fi jọ hallelujah ohun tó dàbí ju pé láṣálẹ́ yìí gbogbo ọlá máa yí padà mo fẹ́ ká sáré gbàdúrà méjì kan nítorí tí wò mí kan gbé ọwọ́ rẹ sókè Olúwa gbogbo tí mo kù sí
Olúwa fàánú dáríjì mi, aláìṣòótọ́ ni mí, máa ń pẹ̀gàn àwọn ènìyàn, ìwà ìdọ̀tí mò ń hù, Olúwa fàánú dáríjì mi, gbogbo ohun tó bá wọn kó òun ṣe tí ò tẹ́ Ọlọ́run lọ́rùn, jẹ́ ká kọ́kọ́ jọ gbà lẹ́yìn ilé ìwà lọ gbádùn kọ̀rọ̀ yàrá ẹ̀ kó lọ sunkún sí Ọlọ́run lọ́rùn. Wò ó, má bò ó mọ́lẹ̀, má sọ pé Ọlọ́run kúkú mọ̀, Ọlọ́run rí mi, weakness mi nìyẹn. Kill that habit before the habit destroys you. That destructive habit, kill it now before it kills you. Àìsàn lè wà nìyẹn o, mo inherit ẹ ní o, mo inherit ẹ bá ṣe ń ṣe léwa nìyẹn, láti wá pé inherit ẹ ní. Ṣùgbọ́n nígbà tó wá di àtúnbí tí a ti tún ọbí nínú Jésù, kí ló tó jogún nínú ilé yẹn, àwọn ènìyàn jàgànjàgàn, àwọn àjàgà rádaràda rédèrè tó jogún yẹn, kí ló tó wò ṣe wá bọ́ sílẹ̀? You now carry God's DNA. You now have the life and power of God, the Zoe of God. Kí ni òṣàlẹ̀ wa ló gùn mí? Òṣàlẹ̀ wo ló gùn ẹ? Òṣàlẹ̀ tó ń gùn ẹ yẹn, tó ń tiẹ̀ kiri yẹn, Ọlọ́run má jẹ́ kó ba tiẹ̀ jẹ́. Bá ṣe máa ń bínú wa nìyẹn o, tá bá bínú wa lè pa yẹn o. Bá ṣe máa ń gbogbo bá ṣe nìyẹn o. Grandpa mi báwọn náà ṣe ń ṣe nìyẹn o. Popsi báwọn náà ṣe ń ṣe nìyẹn o. Èmi náà ti bẹ̀rẹ̀ sí yìí. Àwọn destructive habit tó lè bá èèyàn jẹ́ pátápátá. Mo gbàdúrà pé lórúkọ Jésù, ohun tó máa ṣe tí ayé máa fi bàjẹ́, Olúwa má jẹ́ kí n ṣe. Gbogbo tí mo ti ṣe, Olúwa dáríjì mi, máa gbà bẹ́ẹ̀, Olúwa fàánú dáríjì mi, láti òní lọ mo yí padà. Mo tọ̀ ọ́, Olúwa fàánú dáríjì mi. Jésù wẹ̀ mímọ́ kúrò nídọ̀tí ẹ̀ṣẹ̀, kúrò nínú ẹ̀ṣẹ̀ mi, yà mí símọ́. Jésù Olúwa wa, àmín. Wo kí n tó máa lọ ní àṣálẹ́ yìí, bóyá o ò tí ì gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, bóyá ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ìta sí ní, kára ṣọ́ọ̀ṣì díẹ̀, kára ṣògùn díẹ̀ ọmọkùnrin ò tó, kára ṣọ́ọ̀ṣì díẹ̀, ká ṣẹgbẹ́ díẹ̀, ayé ń ṣe irú ẹ o. Bí àwọn tí wọ́n náà ṣe ń gba àwọn ìwé slogan tó ṣe bá wọn sọ nìyẹn. Bóyá àwọn náà ṣe wà nínú ẹgbẹ́ ọkọ̀ọ̀kọ̀ kọ́ńbọ̀d kẹ, èèyàn lè ní ẹbí kéèyàn lọ́kọ̀ sílé, èèyàn dẹ̀ kàn ní àwọn sáyé bàbá láàánú ta, inú irú àwọn afẹ́ ra makeup ni, afẹ́ lọ saloon ni, ẹ máa tó máa fúnyàn lówó yẹn. O ò tí ì mọ Ọlọ́run nìyẹn, o ò ní Jésù, inú ayé ló ṣì wà. Torí ní àṣálẹ́ yìí, tó bá ti ṣe láti fi ayé rẹ fún Jésù, bóyá o sì ti mọ̀ ńgbà kan rí, ṣùgbọ́n lásìgbò ayé ó ti dá ọ padà, àsìkò sì wà fún ọ. Má fi ọjọ́ ìgbàlà rẹ dá ọ̀la o, òní gangan ni o. Jésù ń pè ọ́ lónìí, padà wá sílé, padà sínú agbo ìgbàlà, níbi tí ayọ̀ wà, níbi tí ìrètí ọ̀rọ̀ tó o bá kú lónìí, ǹjẹ́ o ní ìrètí ọ̀run? Wo ayé ìkọ́ni ìrètí wa mọ́, tá a bá kúrò nílé ayé yìí, tí kò bá pa ojú wa dé báyìí, ó níbi tá à ń lọ, ilé ológun náà ń pè. Mi ò ní mísì bẹ̀ lórúkọ Jésù. Jẹ́ ká jọ gba àdúrà yìí, bí ọwọ́ tó rẹ̀ lókàn àyà rẹ̀ báyìí, kò wú tẹ̀lé pé Jésù Olúwa, o ṣeun fún ọ̀rọ̀ ìyè tí mo gbọ́ ní àṣálẹ́ yìí. Mo dúpẹ́, o ṣé o bàbá. Ǹjẹ́ mo wá bí mo ti rí, ẹlẹ́ṣẹ̀ ni mí. Jésù o, mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ní àṣálẹ́ yìí. Dáríjì mi, fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mọ́ kúrò nínú ìdọ̀tí àti òórùn ẹ̀ṣẹ̀. Wọ́n sìn ọ́ títí ayé, wọ́n sìn ọ́ tọkàntọkàn. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Jésù, o ṣé tí mo ti gbọ́ àdúrà mi. Jésù Olúwa wa, àmín. Kò jù bẹ́ẹ̀ lọ, o ti sọ. Tó bá yẹ kó gbà tọkàntọkàn, mo kí ọ kú oríire, mo kí ọ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run, mo kí ọ káàbọ̀ sínú mọ̀lẹ́bí tí ire, ayọ̀ àti ìtẹ̀síwájú wà. Ìrìn àjò yìí mo wá gbàdúrà yóò rọ̀ Ọlọ́run lórúkọ Jésù. Ó ti pèpín láti tẹ̀lé Jésù lónìí. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní dá ọ padà, àrìn yẹn ló sì máa rìn. Wọ́n fẹ́ kó ṣe kíníkan fún ara rẹ, kó ṣe kíníkan fún èmi náà. Lọ wá ìjọ ládùúgbò rẹ tí ò jìnnà sí ọ. Ìjọ Ọlọ́run tí wọ́n ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ Ọlọ́run jẹ́ pé Kristi ni wọ́n ń wàásù bẹ́ẹ̀, kì í ṣe ìjọ Ọlọ́run tó ti máa ní kó mówó gbá wá, mówó wá ìwá. Kì í ṣe ìjọ tó ti máa mú ẹwọ ẹgbẹ́ òkùnkùn. Kì í ṣe ìjọ tó jẹ́ pé political matters don't discuss níbẹ̀ ṣá. Ìjọ tó jẹ́ pé ẹ̀kọ́ Bíbélì ló jẹ wọ́n lógún. Ìjọ náà tó jẹ́ pé ìwà mímọ́ ló jẹ wọ́n lógún. Lọ darapọ̀ mọ́ wọn níbẹ̀, kí wọ́n lọ máa rìnrìn àjò yìí. Lọ sọ fún olùṣọ́ àgùntàn ìjọ bẹ́ẹ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ dé àtúnbí ni. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ràn ọ́ lọ́wọ́, wọ́n á bẹ̀rẹ̀ sí ní tọ́ ọ, kí ìrìn àjò náà ó lè rọ̀ wọ́n lọ́rùn.
pé wá nílò bíbélì ibikíbi tó bá wà láàrin ní àgbáyé bóyá áfíríkà ló wà ní o, asia ní o, europe ní amẹ́ríkà ní o, kọ̀wé sí mi, màá make sure pé láàrin ọjọ́ mẹ́ta bíbélì tẹ̀ ọ́ lọ́wọ́ ọ̀ kí n send owó sí ẹ láti lọ rà. Iṣẹ́ tá a rán mi náà nìyẹn. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Gbogbo èèyàn mọ Ọlọ́run pátápátá tí ẹ̀ ń la iná kọjá, mo gbàdúrà fún yín, Ọlọ́run kó ràn yín lọ́wọ́, Ọlọ́run kó ṣàánú fún yín. Oṣù kẹfà yìí lórúkọ Jésù, àwọn rere tí ẹ ti lé láti January dé February, March, April, May tí ò tẹ̀yìn lọ́wọ́ ní inú oṣù yìí, wọ́n máa di testimony fún yín o. O ò dẹ̀ ní dààmú ní oṣù yìí, wọn ò ní bọ́ bàtà ẹ̀fọ́ sí ilé wa lórúkọ Jésù. Ojú rere àti àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀, bẹ́ẹ̀ ló sì máa rí o. Lórí àwọn ọmọ wa a ò ní sunkún, lórí àwọn ọkọ àti a ò ní sunkún, lórí òkú wa a ò ní sunkún o. Gbogbo ẹni tí ẹ̀ ń wá ìwé ìgbé, mo gbàdúrà fún yín lórúkọ Jésù. Láìpẹ́ ẹ máa gbọ́ ìròyìn ayọ̀ lórúkọ Jésù. Gbogbo ẹni tí ẹ̀ ń wá aya, tí ẹ̀ ń wá ọkọ, lórúkọ Jésù kọ́lọ́run kó egun ìhà yín gan ni kọ́lọ́run kó pèsè fún yín. Ẹ ní ṣìgbéré, ẹ ní ṣìyàn lórúkọ Jésù. Gbogbo ẹni tí ẹ̀ ń ṣàìsàn, Ọlọ́run kó wò yín sàn lórúkọ Jésù. Gbogbo ẹni tí ọ̀fọ̀ ṣẹ̀, Ọlọ́run kó tù yín nú. Yóò dára fún wa lórúkọ Jésù àti èmi àti ẹ̀yin. Lẹ́yìn ìgbà tí a bá kúrò ní ilé ayé yìí, a ò ní pàdánù nínú ìjọba Ọlọ́run. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Olúwa wa, àmín. A ó tún ríra o, ṣùgbọ́n kó tó dìgbà náà, gbọ́ yìí, Jésù lolúwa. Ire o, ó dàbọ̀.